Kasnati ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Alátàndá ti tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Nǹkan tí mo lè sọ lórí ètò Kasnati Sugar yìí ni pé ọjọ́ òun bí àná 2020 mo kàn jáde níwájú BBHS mo rí wọn ìgbà kòró ni wọ́n ní anybody gbọ́dọ̀ jáde ṣùgbọ́n èmi jáde láti wá nǹkan tí màá jẹ kọ́sì mi ríran mo kàn fa ọmọ mi dání pé jáde náà ni mo rí Kasnati tó ní ṣé wọ́n ní Táyé Tápà lélẹ́yìí wọ́n lọ gbé máìkì sí mi lẹ́nu Ọlọ́run máa ṣe mo rí àánú gbàǹjọ yẹn tó pọ̀ jù débi pé mo tún rí àwọn náà lórí sweet words of Kasnati. Àwọn ará Nàìjíríà ń pariwo ìlúle àwọn aráàlú gan ò dáa èèyàn kan ṣoṣo ó fún èèyàn ní mọ́tò worth of 100 million naira adẹ̀ ń pariwo ìlúle ó lé níbì kan ó rọ̀ níbòmíì àwọn kan ló rán wa jáde wípé ká máa fáwọn arúgbó lówó àwọn kan ló ń ṣọjọ́ ìbílẹ̀ ní tán ní ká máa fáwọn arúgbó lówó ẹni tó fún èèyàn kan ní mọ́tò 100 million tó bá káwọn èèyàn 100 jọ tó fún wọn ní 1 million inú wọn máa dùn. Àdúgbò Táyé Tápà la wà lẹ́ẹ̀kan sí níbi tó ti ń kó ọmọ jáde ọmọ anifásitì là ń kó jáde lẹ́nu ẹ máa wò pé ọmọ Kasnati lẹ́rí bẹ́ẹ̀ ni bàbá ń sinmi ni ara fẹ́ sinmi. Agánidà mo fi wí. Àdúgbò Táyé Tápà la wà yìí níbi tó ti ń kó ọmọ tuntun jáde ọmọ anifásitì náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò Street Voices with Kasnati ó pé ọdún 4 bàbá lọ sétí òkun wọn lọ bọ́ lọ́run sọ̀rọ̀ ara ń fẹ́ sinmi ẹ máa wò pé ọmọ Kasnati lẹ́rí bẹ́ẹ̀ ni bàbá ń sinmi ni ara fẹ́ sinmi gbogbo ayé ń pariwo ìlúle àwọn ará Nàìjíríà ń pariwo ìlúle àwọn aráàlú gan ò dáa. For example mo fẹ́ gbọ́kadà láti Láfẹnwá wá sí Pepsi ọlọ́kadà ń charge mi ní 500 naira ṣáwara wa kọ́ là ń ṣera wa àwara wa là ń ṣera wa. ìlúle èèyàn kan ṣoṣo ó fún èèyàn ní mọ́tò worth of 100 million naira adẹ̀ ń pariwo ìlúle ó lé níbì kan ó rọ̀ níbòmíì àwọn kan ló rán wa jáde wípé ká máa fáwọn arúgbó lówó àwọn kan ló ń ṣọjọ́ ìbílẹ̀ ní tán ní ká máa fáwọn arúgbó lówó ẹni tó fún èèyàn kan ní mọ́tò 100 million tó bá káwọn èèyàn 100 jọ tó fún wọn ní 1 million inú wọn máa dùn kò lè jẹ́ gbogbo wọn ló máa yọ nínàkúnà gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Kasnati Sugar lágbára Ọlọ́run kò gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe máa ń sọ wọ́n á ní bó ti hùn kó le tó kò ní le mọ́ mi tọmọtọmọ kò ní le mẹ́yìn olólùfẹ́ ètò Kasnati Sugar náà tọmọtọmọ. ọmọ Lára òfin òjì ọmọ Lára òfin òjì wọ́n ṣọjọ́ bí ẹ bá wa ṣàdúrà fún wọn. wàá ṣoríire o ayé ò nílò ẹ̀pà bíi náà fi tìlà ó ní ikú ó ní rùn wàá ṣe orin ilé ayé ẹ wàá máa kọ́lé bí ẹni ralẹ̀ ní ọṣẹ àṣírí Ọlọ́run á dàbò yín o ó ní ríworiwo wàá dàgbà wàá dògbò ojú ò ní fọ́ ẹsẹ̀ ò ní rọ atẹ́gùn àbúrú kò ní fẹ́ lù gbogbo yín o. ọmọ Lára òfin òjì wọ́n ṣọjọ́ bí. wàá ṣọ̀pọ̀ ọdún láyé o ìwọ náà wàá ṣoríire àwọn ọmọ aláàánú o ò ní pàdé alágbèdá o iléeṣẹ́ ò ní jóná Ọlọ́run dẹ sí o kọ́ máa rò kú ẹ wálé o kọ́ máa rò kú ọ náà má dé bọ́ kú ọmọ ńlé o. aṣoríire aṣàlùbàríkà ẹ̀mí àgù gbogbo ọmọ ẹ̀dọ̀ máa ṣoríire òun náà máa ṣoríire kò ní pàdé àgbákò. ọmọ Lára òfin òjè aṣoríire ọjọ́ ìbídẹ́ kò ní ṣe àṣemọ fún ẹ nígbàkúgbà ló wá ń tẹ́ wa lọ́rùn Ọlọ́run á tẹ́ ẹ lọ́rùn. ó ṣe o. ọjọ́ ìbí yẹn ń ṣe léni ẹ ṣe pẹ́pẹ́pẹ́ o ẹ̀mí yín á gùn o ẹnì fọjọ́ ọlọ́jọ́ lọ. aṣọ kọ́lọ́ ń daṣọ àṣírí ìbò tọmọtọmọ. àṣírí ààbò yìí tọmọtọmọ o ẹnì ìṣẹ̀lẹ̀yà ẹnì ìṣẹ̀sìn wàhálà ìdààmú ò lè dé báyìí o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Street Voices with Kasnati ó pé ọdún 4 anniversary ọdún 4 kò easy o bẹ́ẹ̀ ni tí ò bá ń ṣe ètò tí Ọlọ́run lọ́wọ́ sí tí ò ń ṣe ètò tí Ọlọ́run lọ́wọ́ sí
ọdún 4 kò yí sí kéèyàn máa jáde kó máa múnú àwọn ènìyàn dùn fún ọdún 4 kò yí sí. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń dá sí ètò Kasinati Ọlọ́run á máa dá sọ̀rọ̀ ayé tọ̀dọ̀ tí yín náà. Gbogbo ẹ̀yin tẹ̀ múnú àwọn àgbàlagbà yìí dùn Ọlọ́run á máa múnú tọ̀dọ̀ tí yín náà dùn. Àdúgbò Táyé Tápà láwà yìí, Táyé Tápà ń kó wọn jáde pain relief liquid spray oríkèéríkèé ara tó bá ń ròyàn spray téèyàn bá ti tẹ̀ síbẹ̀ kò ní ìdíkẹ́ wọ̀ ẹ kàn máa tẹ̀ síbẹ̀ lásán ni. Nínú àwọn olólùfẹ́ Kasinati Sugar tí wọ́n sọ́pọ̀tì ètò wa Street Voices with Kasinati ó pé ọdún 4 àwọn náà ni wọ́n sọ pé wọ́n fún wa lówó pé ká fún àwọn èèyàn seclat so ẹ máa wá bá wa ṣe àdúrà fún wọn seclat wọ́n ní ká fún yín ní 10,000 naira. seclat àdúrà yín ó gbà o ìbéèrè yín ó ṣẹ o gbogbo bí ẹ ti rọ́nà ò ní dí o mi ìwà ní fi ń ṣàwátì o. wọ́n ní ká fún yín láṣọ kọ́lọ́ ń daṣọ àṣírí bò wọ́n seclat. Ọlọ́run ti daṣọ àṣírí bò yìí kò ní tú o agbára yóò máa lòkè o àṣírí yóò ní tú. seclat. wọ́n ní ká fún yín ní 10,000 bóyá ẹ ṣàdúrà fún mi. lórúkọ Jésù ọwọ́ owó máa ròkè owó ò ní sáwọ́ náà o ebi ò ní pa wọ́n owó ò ní ṣe ẹlẹ́yà o gbogbo ibi táwọn ọmọ wọn náà bá wà Ọlọ́run máa rán láàánú sáwọn náà o ẹ ṣé o. àwọn náà ní ká fún yín láṣọ kọ́lọ́ ń daṣọ àṣírí bò wọ́n. àṣírí yóò ní tú o Ọlọ́run á daṣọ àṣírí bò yín o. seclat. seclat pẹ̀lú ẹgbẹ̀rún 10 lélẹ̀ seclat ní ká fún. àní wáìtì o kò tó máa ṣe ẹ́ o atẹ́gùn burúkú kò ní fẹ́ lù ẹ́ o wàrà àánú gbà o àná wá ẹ̀rí o àná abẹ́ gbé o àyè ò ní ṣẹlẹ́yà o a ò ní fojú sunkún rẹ o òsì náà ọlọ́mọ adáṣọ àṣírí bò ẹ́ o. sekilac wà á má rí ṣe ẹgbẹ̀rún 10 rẹ̀. ọ̀rọ̀ rẹ ò ní wọlé lágbára náà ayé ò ní kánjú pa ẹ́ ajáde wọlé kò ní jẹ́ tirẹ̀ wà á má rí ṣe o ìgbéga máa bá ẹ o ní padà gbà aṣọ àṣírí Ọlọ́run á dàbọ̀ ẹ bó ṣe ń dáṣọ àṣírí bò wá kó jẹ́ kí ebi alẹ́ ebi àárọ̀ ebi àsùn Ọlọ́run ò ní fi pa. sekilac iléeṣẹ́ yẹn á máa ròkè sí o iléeṣẹ́ yín ò ní dàrú o kò ní ṣe yín o ẹ ní oríṣẹ́ kú o lágbára Ọlọ́run iléeṣẹ́ yẹn á máa ròkè o ẹ ní oríṣẹ́ kú o ọmọ yín ò ní kú o àyìn náà ní ṣàìsàn o ìgbéga ló máa bá yín o. wọ́n ti hàn tó àdàgbà àrò jayé o owó orí Ọlọ́run ìdínà owó mọ́ ẹran a máa rí ṣe lọ́tùn a máa rí ṣe lọ́sìn. James Santos Ọlọ́run ràn lọ́wọ́ kò ní dààmú Ọlọ́run dọ̀mẹ̀sì kò ní rí wàhálà ikú ìjì ò ní jípa á jèrè àwọn ọmọ ẹ̀. James Santos ẹgbẹ̀rún 5 rè James Santos ló ní ká fún yín lẹ́gbẹ̀rún 5. lọ́jọ́ wọ́n máa rí ṣe ọ̀rọ̀ wọn á dayọ̀ inú wa á dùn gbogbo bí wọ́n ṣe ń lọ á pàdé aláàánú. James Santos àdúrà àgbà o wọn nìyẹn lábẹ́ mọ́tò o kò sí máa ṣàwọn ọmọ ẹ o tó ń ta mọ́tò ẹ àṣírí à máa bò wá máa ta o. Prophet Atúmọ̀lá a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ran ètò Kasinati lọ́wọ́ Ọlọ́run á máa dúró tẹ̀yìn náà Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú Prophet Atúmọ̀lá Ọlọ́run ò ní fi yín sílẹ̀. kíṣẹ́ ìránṣẹ́ kó má dojúrú o kó máa rí ṣe lọ́tún kó máa rí ṣe lọ́sìn kó máa rí bàjẹ́ o. Prophet Atúmọ̀lá ẹ ò ní ṣàárẹ̀ wọn nìyẹn lábẹ́ mọ́tò ò ní rí wàhálà kò sí máa ṣàwọn ọmọ ẹ. Atúmọ̀lá ọ̀rọ̀ yẹn á dayọ̀ inú yẹn á dùn ẹ ní rí wàhálà ayé ò ní rí tí wọ́n ṣe. John B. Efos iléeṣẹ́ tó ń ta mọ́tò wọn iléeṣẹ́ yín ò ní jóná iṣẹ́ ẹni pàdé àgbàpọ̀. iléeṣẹ́ tó ń ta mọ́tò kó máa lọ sókè kágbègà wà fún yín iléeṣẹ́ yín ò lè bàjẹ́. Yamsu Apses tó ń ta mọ́tò ẹ gbàdúrà fún kò ní jáàmù kò ní pàdé àgbàpọ̀ ó fún wa lówó kò ní ṣàṣetì làgbọ́rọ̀ Ọlọ́run. iléeṣẹ́ tó ń ta mọ́tò jọmí lẹ́ẹ̀tọ́ ó fún mi lówó a máa lọ rí a máa bọ̀ rí kò ní kọsẹ̀ kò ní kọrun ayé kò ní yín mú sí. iléeṣẹ́ tó ń ta mọ́tò Yamsu kò ní ṣìrìn kò ní rárìnrà kò ní sọnù ó fún wa lówó kò ní dààmú ọfà ò ní bá. yọnu sí mọ́tò tó ń ta mọ́tò tó fún wa lówó iléeṣẹ́ máa lọ sókè sí iléeṣẹ́ kò ní jáàmù kò ní padà àgbákò tọmọtọmọ tayátayá orí ẹ̀ kò ní burú. Gbangbe Autos tó ń ta mọ́tò ó fún mi lówó kó máa lọ rí kó máa bọ̀ rí kí iléeṣẹ́ máa jóná kò ní rákòbá kò ní rádàbá o. iléeṣẹ́ tó ń ta mọ́tò James Autos kí nǹkan máa ṣe wọ́n o kó má pàdé àgbákò yóò fún mi lówó o kó má pàdé àgbákò. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ àwọn ìyá yìí gbàdúrà wọn Ọlọ́run ò ní fi yín sílẹ̀. máyọ̀wọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín
má padà lẹ́yìn yín o kó sì má fàdánwò kan yín o. má yọwọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín. àdúgbò táyé tápà la wà yìí níbi tí wọ́n ti ń kó ọmọ tuntun jáde ọmọ anniversary táyé tápà. kí lẹ lè sọ nípa ètò Kasinati kí lẹ lè sọ nípa Kasinati. inú mi dùn púpọ̀ èní ni mò ń kọ́ ọmọ jáde ìyàwó mi bímọ Friday tó kọjá èní àwa ń ṣèkó mọ̀ alihamudulilayi. nǹkan tí mo lè sọ lórí ètò Kasinati ṣùgbọ́n ẹni pé ọjọ́ òun bí àná 2020 mo kọ̀ jáde níwájú BBHS mo rí wọn ìgbà kòró ni wọ́n ní anybody gbọ́dọ̀ jáde ṣùgbọ́n èmi jáde láti wá nǹkan tí màá jẹ kọ́sì mi ríran ni mo rí Kasinati tó ní ṣé wọ́n ní táyé tápà lélẹ́yìí wọ́n lọ gbé máìkì sí mi lẹ́nu. Ọlọ́run máa ṣe mo rí àánú gbàǹjọ yẹn tó pọ̀ jù débi pé mo tún rí àwọn náà lórí sweet words of Kasinati. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lágbára Ọlọ́run gbogbo àwọn tó wá ń ṣèrànlọ́wọ́ láti ìgbà yẹn láti bí ọdún mẹ́rin tí Kasinati bẹ̀rẹ̀ tó ń ṣèrànwọ́ lágbára Ọlọ́run àwọn gan ò ní rí wàhálà lágbára Ọlọ́run wọn ò ní fojú sunkún ọmọ pẹ̀lú ògo Ọlọ́run àdúrà wọn túbọ̀ máa gbà owó ńlá àlàáfíà tó pé Ọlọ́run á ṣe fún gbogbo wọn lágbára Ọlọ́run. ẹ máa sọ account number yín ẹ fẹ́ ṣe nǹkan kan fún wọn one way or the other so ẹ sọ. ẹ ṣé púpọ̀ gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí lágbára Ọlọ́run ojú yóò ní fọ́ o etí yóò ní di nǹkan tẹ̀ ní ó lé lórí o fóònù nọ́mbà mi lélẹ̀ 07061961031 lẹ́ẹ̀kan sí 07061961031 àkáǹtì nọ́mbà mi lélẹ̀ 1593700148 1593700148 access ni o Mohammed Taiwo ló wà ní orúkọ ẹ̀. orúkọ tèmi ò yí padà Olúwakáyọ̀dé Àyìndé Dúrójayé Àlásàrè Mr No Regret. Kasinati ọpẹ́ ní kẹ́ máa dún fọ́lọ́run o. àwọn tó ti kú dákun ṣàánú wa. èmi bá yẹ̀mọ́ bá dúpẹ́ o lórí àwọn tí èṣù ránṣẹ́ àwọn náà wọ́n jíṣẹ́ èṣù. bí wọ́n sì lè ìkẹ́ ilé àánú rẹ̀. àwọn tó lọ ń wá ránṣẹ́ kí ni dẹ́tà ní máa fi gbogbo ara dúpẹ́ ilẹ̀ fọ́lọ́run. àwọn tó ti kú dákun ṣàánú wa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.